Bùkúnmi Olúwaṣínà ya ọ̀rọ̀ ńlá lulẹ̀. Ìlara àti àìsífẹ̀ẹ́ ló ń pa àwa obìnrin onítíátà kú lọ o. Ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn là fi wò ó, gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ. Irú ọ̀rọ̀ kàbìtì bẹ́ẹ̀ ni èyí tí gbajúmọ̀ òṣèrébìnrin onítíátà nì Bùkúnmi Olúwaṣínà sọ láti tan ìmọ́lẹ̀ sí ohun tó ń fa ìfàsẹ́yìn àti àìṣedéédé láàrin àwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ eré orí ìtàgé. Ó ní kò sí nǹkan míì tó ń dá ìṣòro sílẹ̀ fáwọn obìnrin ju owú jíjẹ, ìlara àti àìsí ìfẹ́ tòótọ́ láàrin àwọn. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ láàrin àwọn ọkùnrin onítíátà. Ìdí èyí sì ni iná ìtẹ̀síwájú àti àjọṣepọ̀ wọn ṣe dán mọ́rán ju tàwọn obìnrin lọ. Arẹwà òṣèré adúmáadán yìí tún fi bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ká a lára tó hàn pẹ̀lú bó ṣe ń béèrè àwọn àpólà ìbéèrè lọ́wọ́ àwọn òṣèrébìnrin ẹlẹgbẹ́ rẹ̀ láti lè mú kí wọ́n ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ àkíyèsí àti àmọ̀ràn òun kí nǹkan lè sunwọ̀n sí i lágbo eré sinimá tí wọ́n yàn láàyò. Kì í ṣe pé ẹnìkan fọ̀rọ̀ wá Bùkúnmi lẹ́nu wò ó. Bẹ́ẹ̀ ni òṣèré tó tún fẹ́ràn láti máa kọ orin olólùfẹ́ yìí kò kópa lórí ètò tẹlifíṣàn tàbí rédíò tó fi sọ̀rọ̀ náà. Níṣe lobìnrin tó máa ń rẹ́rìn ẹ̀yẹ yìí kanlẹ̀ ronú àròjinlẹ̀ tó sì gba orí ìkànnì Instagram rẹ̀ lọ lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2024 yìí láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ àti ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀hún léde fáwọn ẹlẹgbẹ́ rẹ̀. Báyìí ni Bùkúnmi ṣe kọ ọ̀rọ̀ ọ̀hún. Ó ní, mo jowú àwọn ọkùnrin o, ẹ̀yin ẹ ti ẹ̀ wò wọ́n ná bí wọ́n ṣe máa ń fààyè gba ara wọn, tí wọ́n ń ti ara wọn lẹ́yìn, tí wọ́n sì ń tẹ̀síwájú papọ̀. Ìtẹ̀síwájú wọn hàn nínú bí wọ́n ṣe máa ń pọ́n ara wọn lé, tí wọ́n sì máa ń fún ara wọn ní ìṣírí. Bẹ́ẹ̀ àfojúsùn kan náà ni wọ́n ní o. Mi ò lè sọ bí inú mi ṣe dùn tó nígbà tí mo rí ìpolówó fíìmù òṣèrékùnrin tí mo fẹ́ràn kan lórí ìkànnì olùdarí eré míì tí mo fẹ́ràn, tí mo rí bí òṣèré yìí ṣe sọ̀rọ̀ àpọ́nlé nípa adarí eré náà lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ òun náà ń ṣiṣẹ́ adarí eré o. Mo gbàdúrà kí n rí irú nǹkan bí èyí láàrin àwọn òṣèrébìnrin ẹlẹgbẹ́ mi lọ́jọ́ kan ṣá. Níṣe làwa mú ilé ayé le koko tí a lè fẹ́ràn ara wa dénú. Kí ló ná wa? Kí ló ń ṣe wá? Báwo la ṣe bá ara wa níbí yìí ná? Bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ wa tí wọn ò lérò tó dáa máa ń fa ìyapa tí wọ́n á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo gba tiẹ̀ mi ò gba tiẹ̀ lẹ́nu. Ó dáa o, mo béèrè ní o, kí là ń jà fún gan-an? Ṣé adé ni? Àbí owó? Àbí ipò? Èyí ò wù kó jẹ́. Èwo nínú ìwọ̀nyí la fẹ́ mú lọ tí ikú bá dé? Mi ò tiẹ̀ fi bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ láti sọ nípa àwọn fáǹsì wa wọ̀nyẹn tó jẹ́ pé ẹlòmíì kò mọ̀ nípa ìfẹ́ láti ilé tó ti wá. Bó ṣe rí lára wọn ni wọ́n fi hùwà ní tiwọn. Ní tèmi o, mi ò ní olódì kankan torí ìfẹ́ ló kún inú ọkàn tèmi bámú. Kò sí ẹni tí mò ń bá jà, kò sí ìdí fún mi láti ṣe bẹ́ẹ̀ àfi tí ìdí náà bá wà lọ́la o. Ní tèmi, mi ò gbà pé èèyàn kan ní ayọ̀ tó bá jẹ́ níṣe ló fi ń ba ẹlòmíì nínú jẹ́. Mi ò sì gbà pé ẹnìkan ní ìfẹ́ tòótọ́ tí kò bá fi ìfẹ́ ọ̀hún hàn sáwọn téèyàn ò tiẹ̀ lérò pé ó yẹ kéèyàn súnmọ́. Fún ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé yẹn pẹ́pẹ́ sí ìfẹ́ orí ahọ́n lásán làwọn ọkùnrin ní sí ara wọn. Èmi mọ̀ o pé àwọn tèmi kò nífẹ̀ẹ́ ẹ̀tàn sí ara wọn. Ẹ̀yin gan-an lẹ̀ ń dá wàhálà sílẹ̀. Béèyàn bá tiẹ̀ ní ìfẹ́ ṣákálá sí ẹnìkan, ká dúpẹ́ pé ó ṣákálá kò ṣákálá, ó sàtiẹ̀ sì fi ìfẹ́ kan hàn. Ìfẹ́ kì í ṣe nǹkan téèyàn ń gbé pamọ́ fún ẹni tó bá ní. Ọkàn àwa èèyàn tóbi, ó sì gbòòrò tó láti fẹ́ràn gbogbo ayé. A kàn lè má fi irú ìfẹ́ kan náà hàn sí gbogbo èèyàn lọ́gbalọ́gba ni. Àmọ́ bó bá jẹ́ fọ́ mi lójú kémi náà fọ́ tiẹ̀ san là ń bá kiri, kò ní pẹ́ tí gbogbo ayé yóò fi di afọ́jú o. Ẹ jẹ́ ká sinmi àìdá. Ìwọ ni kó o kọ́kọ́ pinnu láti fi ìfẹ́ hàn. Ẹ fi ìfẹ́ hàn sí àtẹni tó tì yín lẹ́yìn àtẹni tí kò ṣe bẹ́ẹ̀. Èyí ló máa sọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ di èèyàn pàtàkì, ẹni ńlá gidi. Báyìí ni Bùkúnmi Olúwaṣínà kádìí ọ̀rọ̀ rẹ̀. Ó ní káwọn òṣèrébìnrin fi tàwọn ọkùnrin ṣe àríkọ́gbọ́n, kí wọ́n sinmi wíwa ilé ayé máyà, kí wọ́n sì fi ìfẹ́ ìṣẹ̀tàn hàn sí ara wọn yíká.
Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance.